ọkọ tí ó tọ́jú mi lásìkò ní ni wọ́n falẹ̀ mí ọkọ o ó ní ni wọ́n falẹ̀ mí ọkọ ọkọ tí ó tọ́jú mi lásìkò ọkọ tí ó pé kí ni ó jẹ́ sùn o ó ní ni wọ́n falẹ̀ mí ọkọ. ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ o ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ o ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ ìgbájú ìgbámú ló jẹ́ sùn ìgbájú ìgbámú ló jẹ́ sùn ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́. oníyẹyẹ mọ ìyàwó rẹ̀ gbá létí o oníyẹyẹ mọ ìyàwó rẹ̀ gbá lójú ṣebí wọn náà ń jí tẹnìkan fẹ́ kò ṣe mú bí àgé yìí mọ́lẹ̀ o oníyẹyẹ mọ ìyàwó rẹ̀ gbá létí. kò lè bú mi kórí owó kò lè bú mi kórí owó kò lè bú mi kórí owó kò lè bú mi kórí owó. èyí tó ṣe pọ́ǹpù lẹ́nu bí igi kẹ̀kẹ́ ẹ̀bà ẹ̀bú ara bí tòrò mọ́díyá. kò lè bú mi kórí owó. pàǹdùkú èèyàn tí mi ń pọ́nlẹ̀ o. pàǹdùkú èèyàn tí mi ń pọ́nlẹ̀. pàǹdùkú èèyàn tí mi ń pọ́nlẹ̀. pàǹdùkú èèyàn tí mi ń pọ́nlẹ̀. orí mi nílẹ̀ yìí ó tún fi láṣẹ kí ni ó wà fòkú èèyàn ṣe. pàǹdùkú. mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé o. láago mélòó. mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. onígbàǹgbẹ́ má bá lè ní jẹ́. lémi náà yéé bú ara. mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. bàkàbàtì lọ́hùn ó ṣe mọ́. bàkàbàtì lọ́hùn ó ṣe mọ́. alẹ́ ń bẹ ní kọ̀rọ̀. iṣẹ́ ṣe bí ọkọ bọ̀bọ̀ wà ní kọ̀rọ̀ ébà. ṣẹ́jú sí mi. bàkàbàtì lọ́hùn ó ṣe mọ́. olóko tó ń gbòòrì. olóko tó ń pọ́. olóko tó ń pọ́. ojú wa sáwọ́ dojú òkú olóko tó ń polo. pàdé mi lọ́jà alẹ́. bàbá mi pàdé mi lọ́jà alẹ́ o. a ò ríra. bá ò ríra lọ́jà pàdé mi lọ́jà alẹ́. ìyá ní ọmọ ọlọ́jà alẹ́ mo olóòrùn. ní kọ́. bàbá ní ọmọ ọlọ́jà alẹ́ olóòrùn. èébú yìí ga jù. ó jèrè ọjà. ó jèrè ọjà. ó jèrè ọjà. ó jèrè ọ. nígbà tó bá bí kò ní bàbá ó jèrè ọjà. ó nígbà tó bá bí kò ní bàbá ó jèrè ọjà. bẹ́yìn ọkọ lè rà kó rà bàjẹ́ o. kó rà dànù. bẹ́yìn ọkọ lè rà kó rà bàjẹ́ o. bẹ́yìn àlè mi bá kú méjì. kó ṣá ti funfun. bẹ́yìn àlè mi bá kú méjì kó ṣá funfun. bẹ́yìn ọkọ lè rà kó rà bàjẹ́. ẹ káàbọ̀ dájú mi. nílé ayé mi kún ó tún rìnnà kó ẹ o. èmi kò ṣe mọ́. nílé ayé mi èébú la fi wọlé. nílé ayé mi kún ó tún rìnnà kó ẹ o. ìyàwó òsì ẹlẹ́nu bí àkókò sọ́jú. ìyàwó òsì ẹlẹ́nu bí ìdérí epo o. nílé ayé mi kún ó tún rìnnà kó ẹ o. ẹgbẹ́ máa lọ. èmi ti lè tà yín. pátápátá èmi ti lè tà yín o. kúrọ̀dá o. Ṣáàkì ètò tó bàbá mi good evening. Ìgbà tí o lọ kí ló ṣe? Pẹ̀pẹ̀. Ìgbà tí o lọ kí ló ṣe ìyàwó tí o bọ̀kọ̀ rẹ̀ dámọ̀ràn. Bí o lọ kó lọ ìgbà tí o lọ kí ló ṣe? Bí o lọ kó lọ ìgbà tí o lọ kí ló ṣe? Wọ́n rẹ̀ lẹ́wà o. Wọ́n rẹ̀ lẹ́wà. Bọ̀mí bá jù bọ̀
tó bá di bọ́ǹbù lálẹ́ ilé ni mi ni mo lọ. Ilé mọ̀ṣú ti pa lọ́dẹ̀ wọn ilé mọ̀ṣú ti pa lọ́dẹ̀ wọn. ìyàwó àgbà ó ló fọwọ́ lù wọ́n o. ìyàwó àgbà ó ló jẹ ìyàwó àgbà ló jẹ mọ́gàjì. Ilé mọ̀ṣú ti jàrá bà wọn. àwọn yan dáàdì abẹ́. màá náwọn sweetheart mi àwọn aristo tó gba ski. mo lọ́kọ̀ tí mo lọ́kọ̀ tí o gbọ́ tèmi o. wọ́n yan dáàdì afẹ́. Oríṣi làwọn ọmọge o. Oríṣi làwọn ọmọge. Ìkan rí mi láàlá ó dàbí ìpàṣán. Ìkan fèyí kọ́ mi ní fìlà. Ó fàya oríṣi làwọn ọmọge. ìyá òun ọba lèmi lówó máa fún ní tọrọ. Èèbà máa kó gbogbo owó mi lé bọ̀bọ̀ lórí. Màá fún ní sísì o. tó ń tàtẹ́kọ́ lẹ̀. Àtẹ̀gbọ̀ngbọ̀ngbọ̀n àtẹ̀kọ́ mi ní pàkọ́ ó tàtẹ̀kọ́lẹ̀ àtẹ̀kọ́lẹ̀ yìí náà ní wàhálà. obìnrin tó lọ́kọ tí ò sí lálẹ́ fún. kò lè ní oúnjẹ ẹgbẹ́ ni. Alemidogun kerere. Just 20. Alemidogun kerere. Òní mẹ́wàá ní Ìbàdàn, mẹ́sàn-án nílùú Èkó. Mo dà mí lójú bàrà àgùnbẹ́ lọ́kàn. Alemidogun kerere. Lóní màní o. Lóní màní. Èyí ló máa délé yín. Ìjọba ló fi lé mi. Ara ti ta bàbá. Ìyàwó oṣù ẹlẹ́rìn o. Onígbèsè onírúurú. Ẹ dúró. Díẹ̀ lọ́wọ́ ọkọ, díẹ̀ lọ́wọ́ aya. Ìwà bàyàwó. Ọmọ pé kó bá ń dá fọ́kọ látọwọ́ ìyàwó ẹni. Bẹ́ẹ̀ni o. Ọ̀jẹ̀ yà fàyà rẹ̀ mọ́ra. Ilé ẹni ní ilé ẹni tẹ́nítẹ́ní èkìtà tààtàn. Nání ọmọ pé wọn ní. Wọ́n ní làánà ní ẹ̀ka alẹ́ ẹ̀kú déédéé wòyí ṣàlàáfíà lẹ́wà ẹ̀rí porin tá a gbé wọlé yẹn ṣẹ́rí porin yẹn nípọn ábà gangan máa sọ kùtùkù máa wù láṣálẹ́ yìí ẹ káàbọ̀ ẹ̀kú déédéé wòyí àkùjọ mẹ́ta lórí ètò wa ètò yín ètò mi ètò tí gbogbo ilé pátápátá ètò bí a ṣe máa ń tún létò ètò bí a ṣe máa ń gbọ́ra ẹni yé kí lètò náà ìrònú àti ẹ̀rín a lè sọ pé bànújẹ́ ọgbẹ́ ọkàn àti ẹ̀rín tó wà nínú ìgbéyàwó àwọn ni àkọlé ètò yìí ṣòye wa bẹ́ẹ̀ yẹn ní ètò tí ẹ̀yin ta ní gbogbo nǹkan tá máa pe gbogbo ètò yìí ní àpapọ̀ tó máa wá ní abala ní ọgbẹ́ ọkàn àti ayọ̀ ọkàn nínú ìgbéyàwó mi fẹ́ pè ní èdè tó yẹ tí mo fi kọ síbẹ̀ abala tá a wá mú ní àṣálẹ́ yìí ni jàgídíjàgan inú ìgbéyàwó kí là ń pè ní jàgídíjàgan inú ìgbéyàwó òun ni nǹkan tá a ti fetí gbọ́ nínú orin tí wọ́n ń kọ ìyẹn ni domestic violence in marriage kí ló ń fà á kí ló ń ṣe atọ́kùn ẹ̀ ṣe bẹ́yìn lẹ ríra yín tẹ́ ní lẹ́yìn ẹ kò sí ẹlòmíì mọ́ ìwọ ni oyin ọkàn mi ìwọ ni ààyò mi ìwọ ni ẹni tí ọkàn mi fẹ́ ìwọ ni kòríkòsùn mi ìwọ ni alábàárìn alábàárò alábàádámọ̀ràn mi kí ló wá lè fà á tí ẹ̀yin tẹ́ ẹ ti ń ríra yín ajá tó ń rí ni tó ń gbó
tó ti ń yọ̀ tó wá dẹni tó ń rí ni tó ń gbó. Kí ló fà á? Kí ló fà á tó jẹ́ pé ẹni tí jẹ́ pé ẹ̀yin méjèèjì kò rí kò sùn ní kó tó di pé wọlé ara yín ẹ gbéra yín sílé. Èmi máa ń sọ kinní kan, mo ní àyọ̀dòbò ó máa ń dùn, ẹ má bínú torí pé ọ̀rọ̀ tá a sọ lálẹ́ yìí is an adult program. Tí obìnrin bá ń yọ ọkùnrin bá sùn àbí tí ọkùnrin bá ń yọ obìnrin bá sùn, kò sí irúfẹ́ tó dáa tó bẹ́ẹ̀ rí. Ó máa ń dùn níyùn gbà, á máa dùn níyùn gbà. Ara ẹ̀yin méjèèjì á máa rí pépé, á máa rí pépé, á máa rí pépé síra yín. Tẹ́ bá ń sùn ẹ ní lè sùn dọ́kàn, tí bí ò ní lè sùn dọ́kàn, ìkejì náà ò ní lè sùn dọ́kàn. Á máa dàbẹ́ ní pé kẹ́ ṣá máa ríra yín, kẹ́ ṣá máa wà ní gbogbo ìgbà. Ayùn á máa yùn yín, ayùn ara yín á máa yùn yín. Tí obìnrin yìí bá wá di bùkátà tiẹ̀ tán, àgàgà tẹ́ bá pọnpé àlàmísàn yẹn ni tí omi toro, omi òórùn, omi ẹ̀gbin tó bá di gbẹ̀ǹkú, tọ́lọ́run bá ṣe àmì sí ibẹ̀ ni àti máa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni láti máa yún ìpàkọ́. Ṣé wá rí bọ̀dá mi tó wà ní agbede méjì ẹsẹ̀ àwọn dádì wa tọkùnrin bí ó ṣe lágbára tó, bó ṣe yáàyì tó, bó ṣe lè lérí tó, nígbà tóbìnrin bá sọ fún wípé oyún ti dé, ńṣe ló máa kọ́kọ́ da gbogbo ẹnu sílẹ̀, a ní ṣe oríṣẹ́ lọ́wọ́ mi. Ibẹ̀ ni àti máa bẹ̀rẹ̀ sí ní pò. Níbòmí ìkẹ̀dẹ̀ nìyí, Olúwa ń ṣe ìyanu tó jẹ́ wípé gbogbo a máa dùn, a máa dán. Ṣùgbọ́n lásìkò ìgbà kan nígbà tí ìjì yìí bá dé, tó bá di tí lásìgbò yìí bá dé, jàgídíjàgan inú ìgbéyàwó. Kí ló ń fa jàgídíjàgan nínú ìgbéyàwó? Báwo ló ṣe ń wáyé? Kí ló ń fà á? Àti kí ni nǹkan tí a lè ṣe sí? Èmi àti bàbá mi, èèyàn mi pàtàkì bàbá mi bàbá mi olùṣọ́tòrò, àwọn ni wọ́n tó ti padà wá sórí ètò wa, ètò adùnmádẹ́ẹ̀kẹ́. Gbogbo ara la fi máa ń ṣayánjo àtúntì bẹ̀rẹ̀ lórí ètò yìí láti fúnra wa ní ìdálẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀ ló ní mi mọ̀ bí mo ṣe máa sọ ní, mo ní forum kan, mo ní ilé ìpéjọ kan lórí Facebook, ó sì wà ńbẹ̀, tí mo pè ní Turn Your House to a Home. When you have a house, it's different from when you have a home. A house is where you can just go, you eat, and then you go out. But a home is a place where you get comfort, where you have peace of mind, where you can't do without. Even when you are outside, all your mind, all your reasoning, it will be at home. A home is a place of peace. A home is a place of joy, of happiness, of serenity, total serenity, peace, and love. Mi mọ̀ bí mo ṣe máa pe iṣẹ́ ilé àti ibùgbé ni máa pè ní Yorùbá. Mo gbọ́dọ̀ lọ kọ́ Yorùbá yẹn. Bóyá dádì mi nígbà tí wọ́n bá dé, wọ́n wá sọ fún mi nǹkan tá à ń pè home àti nǹkan tá à ń pè house ní èdè káàárọ̀ oòjíire wa. Mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò nìyí o, ètò mi, ètò wa, ètò yín, ètò lọ́kọláya. Níbi ọ̀rọ̀ tó bá wù yín lẹ lè sọ. Ẹgbẹ́ laga sí logo, ẹgbẹ́ logo sí laga, kí gbogbo ẹ̀ kó ṣá máa ṣe kíni, kó ṣá máa dùn yàn bà. Lénìí ọ̀rọ̀ àgbàlagbà la fẹ́ sọ, kò sí ọ̀rọ̀ à ń fi ọwọ́ bo ẹnu sọ. Jésù Kristi náà wọ́n ṣe kíni, wọ́n lọ síbi tán ti ṣègbéyàwó. Nígbà tó bá dẹ̀ gbéyàwó délé ńkọ́, ẹsẹ̀ méjì lókè jántololo. Ọlọ́run sọ pé nǹkan tẹ́ ń ṣe lẹ́yìn kọ̀rọ̀ yàrá yín òun fẹ́ rí, ṣùgbọ́n ẹ ṣe ní mímọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Ìyá mi, ìyáàfin Tómíyè, Sharon King, Sharafadeen,
èèyàn mi nìyẹn, èmi náà ni mo tó bẹ̀ láti pe orúkọ yẹn torí pé orúkọ yẹn dẹ̀ wúwo lẹ́nu mi o, kò yẹ kó yẹ pé orúkọ tí wọ́n máa pè nítorí orúkọ ńlá ló jẹ́ lọ́wọ́ mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo yín pátápátá, dádì mi tòrò, ẹ̀yin náà káàbọ̀ sórí ètò, àti gbogbo ẹ̀yin tí mò ń rí yín tẹ̀ ń wọlé tó jẹ́ pé ẹ̀ ń dúró sí ẹ̀yìn fọ́nrán ni, ẹ káàbọ̀. Mi ò, ẹni tó bá fẹ́ kí n dárúkọ wọn ni màá dárúkọ, ẹni tó bá kí mi màá dárúkọ, ẹni tí ò bá kí mi mi ò ní dárúkọ, tó mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ni ò fẹ́ pé kí wọ́n máa dárúkọ wọn tó bá ti wà ní ojú fọ́nrán. Ẹ má dẹ̀ rò pé bóyá tẹ bá yọjú síta pé bóyá màá sọ pé nǹkan kan àbí nǹkan kan tó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n. Mo ti rí àpẹẹrẹ, so ẹ jẹ́ ká fìyẹn sí ẹ̀gbẹ́ kan. Ṣe kí ni, ẹ jẹ́ ká tún gbọ́ orin yìí ní ráńpẹ́ sí, mo láìkì orin yẹn bàjẹ́. Ni wọ́n falẹ̀ mí ọba o, ó ní ni wọ́n falẹ̀ mí ọba. Ọkọ tí ó tọ́jú mi lásìkò, ọkọ tí ó pé kí ni ó jẹ́ sùn o, ní ni wọ́n falẹ̀ mí ọba. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ o. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ o. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́. Ìgbájú ìgbámú ló jẹ́ sùn o. Ìgbájú ìgbámú ló jẹ́ sùn o. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́. Oníyẹyẹ mọ̀ ìyàwó rẹ̀ gbá létí o, oníyẹyẹ mọ̀ ìyàwó rẹ̀ gbá lójú. Ṣebí wọn náà ń jí tẹnìkan fẹ́, kò ṣe mú bí àgé ìmọ̀lẹ́ o, oníyẹyẹ mọ̀ ìyàwó rẹ̀ gbá létí. Kò lè bú mi torí owó o. Kò lè bú mi torí owó. Kò lè bú mi torí owó o. Kò lè bú mi torí owó. Èyí tó ṣe pọ́ǹpù lẹ́nu bí igi kẹ̀kẹ́, kò ṣàjẹsí láyà bí tòrò mọ́díyẹ. Kò lè bú mi torí owó. Pàdùkú èèyàn Tẹ́mi ń balẹ̀, pàdùkú èèyàn tẹ́mi ń balẹ̀. Pàdùkú èèyàn tí wọ́n ń balẹ̀, pàdùkú èèyàn tí wọ́n ń balẹ̀. orí mi nílẹ̀ yìí ó tún fi láṣẹ. Kí ni wọ́n wá fòkú èèyàn ṣe? Pàdùkú èèyàn tí wọ́n ń balẹ̀. Mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé o. Mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. Mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé o. Mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. Onígbàǹgbẹ́ mo bá nínú rẹ̀, kọ́bí mo dúdú bí àgbàdo. Mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. Bàbá bá ti lọ́hùn ó ṣe mọ́ o. Bàbá bá ti lóhùn òṣè rán. Alẹ́ ń bẹ nígbàrọ̀ tó. Ó ń ṣe bí ọ̀tá. Ó ń ṣe bí ọ̀tá. Wọ́n ṣẹ́jú lọ́tún lọ́sì. Olóko tó ń gbọ́ọ̀rì. Olóko tó ń pọ́n. Olóko tó ń gbọ́ọ̀rì. Olóko tó ń gbọ́. Ojú asáwọ̀ dojú òkú. Olóko tó ń pòrò. Pàdé mi lọ́jà alẹ́. Bàbá mi, pàdé mi lọ́jà lọ. Ra òrírà lọ́jà Akẹ̀sán, pàdé mi lọ́jà lẹ́. Ìyá ní ọmọ rajà alẹ́ olóòní gbà. Bàbá ní ọmọ rajà alẹ́ olóòní gbà o. Ó jèrè ọjà. Ó jèrè ọjà. Ó jèrè ọjà. Ó jèrè ọ. Nígbà tó bá bí Kò ní bàbá, ó jèrè ọjà. Kò ní bàbá, ó jèrè ọjà. Bẹ́yìn ọkọ lè rà kó rà. Ó rà dànù. Bẹ́yìn ọkọ lè rà kó rà bàjẹ́ o. Bẹ́yìn àlè mi bá kú méjì kó sá fún. Kó ṣáàtì funfun kéèké. Àlè mi bá kú méjì kó sá funfun. Èyí ọkọ lè rà kó rà bàjẹ́ o. nílé ayé mi n ò tún rìnnà kó ẹ o. Nílé ayé mi n ò tún rìnnà kó ẹ o. Kí ló dé dé? Nílé ayé mi n ò tún rìnnà kó ẹ o. Ó ti yá tán nìyẹn. N ò tún rìnnà kó ẹ o. Ìyàwó òsì ẹlẹ́nu bí àkókò sọ̀bì. Yéé, ewu ara. Òsì ẹlẹ́nu bí ìdérí epo. Yéèpà. Nílé ayé mi n ò tún rìnnà kó ẹ o. Ẹgbẹ́ máa lọ. Èmi ti lè ta yín.
mo lẹ́tà wọn pátápátá. Èmi ti lẹ́tà yín. Yéé. Bùrọ̀dá o. Brọ̀dá. Bùrọ̀dá o ní làkúwègbè. Èmi ti lẹ́tà yín. Ìgbà tí ò lọ kí ló ṣe? Bí ó lọ kó lọ, ìgbà tí ò lọ kí ló ṣe? Tọ́ bá ti pèpè ara wọn tó ti mu sí kóòtù tí kí ní ti tó ti kí. Ilé-mọ̀ṣú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn. Ìyàwó àgbà ó ló fọwọ́ lù wọ́n o. Ìyàwó àgbà ó ló jẹ mọ́gàjì. Àwọn náà jẹ mọ́gàjì. Ilé-mọ̀ṣú ti jàrá bà wọn. Àwọn ó yan dáàdì abẹ́. Èmi ò yan dáàdì. Àwọn dádì ni àwọn àrísítò. Bímọ lọ́kọ̀ tí o bọ́ tèmi ò yan dáàdì abẹ́. Oríṣi làwọn ọmọge o. Oríṣiríṣi ni wọ́n o. Oríṣi làwọn ọmọge. Ìkan rí mi láàlá ó dàbí ìpàsán. Ìyẹn la ló ń jẹ. Ìyẹn nílé bí ọkọ ya. Ìyá àwọn ọba lèmi lówó máa fún ní tọrọ. Gbogbo owó ni máa ná sórí bọ̀bọ́ mi o. Máa fún ní sísì o. Tó ń tàtẹ́kọ́. Atẹ́kọ́lẹ̀ dòdòdòdòdòdòdòdò. Àtẹ̀rẹ́rìn. Àtẹ̀gí. Orí olówó ń bẹ nítòsí. Tó ń tàtẹ́kọ́lẹ̀. Tó ń tàtẹ́kọ́lẹ̀. Gbọ̀ngbọ̀ngbọ̀n. Obìnrin tó lọ́kọ tí ò sí lálẹ́ fún. Kọ́lé ní ìwúta ẹgbẹ́ ni. Alémídógún kéréré. 20 péré. Alémídógún kéréré. Òní mẹ́wàá ní Ìbàdàn, 9 nílùú Èkó. Ó dá mi lójú para àgùnbẹ́ lọ́kàn. Alémídógún kéréré. Lóní màní Ó ti dà sí wàhálà. Dádì mi ẹ máa múra sílẹ̀, ṣé ẹ fẹ́ wọlé lórí fídíò ni àbí kí n gbé yín sórí WhatsApp? Díẹ̀ lọ́wọ́ ọkọ, díẹ̀ lọ́wọ́ aya. Ìwà àyàwó. Ọmọ gbogbo bá ń dá fọ́kọ látọwọ́ ìyàwó ẹni. Bẹ́ẹ̀ni. Ọ̀jẹ̀ àfàyà rẹ̀ mọ́ra. Ilé ẹni ní ilé ẹni tẹ́nítẹ́ní èkìtà tààtàn. Nání. Ọmọ pé wọn ní. Bẹ́ẹ̀ni náà ní ohun anílà náà ní. Ohun tó bá ní náà ní tiẹ̀ kò bó ti hùn kíyàwó ẹ kó burú tó ìgbà tẹ́jọ́ ń pẹran ayé mú ògiri tẹ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ kò sẹ́nì kankan ń bẹ̀ tí nǹkan kan bá dẹ̀ wá fẹ́ dojúrú Ọlọ́run ọbẹ̀ Elédùmarè náà la máa pè sí pé kò ṣe kíni kan bá wa dá sí. Bàbá mi ẹ káàbọ̀ mo kí yín tìyìtì mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ mi wá mọ̀ bóyá orí fídíò ní kí n ti gbé yín wọlé ni àbí lórí WhatsApp. Ẹ jẹ́ kí n wò bóyá ẹ ti ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Èwo ni kí n ti gbé yín wọlé ń bẹ̀ o. Ẹ jẹ́ kí n wò tí n bá rí yín ní orí WhatsApp. Ok, mo ti gbọ́ yín sà. Ok, WhatsApp today. Ok sà. Gbogbo ni mo ti máa wá rí yín yẹn o. Bàbá ẹ sẹ́ndì mi mẹ́sẹ̀jì lórí WhatsApp mi rí mẹ́sẹ̀jì ti kún orí WhatsApp mi bàjẹ́ mi ò dẹ̀ mọ́jọ́ tí máa kà á tán
Àwọn ẹlòmíì ti bínú pa síbẹ̀. Daddy. Mo ti rí yín. Okay. Mo ti rí yín, sir. Shh. Ẹ káalẹ́ daddy mi. The Bluetooth device is ready to pair. Ẹ káalẹ́, sir. Àlàáfíà ni o. Ẹ káalẹ́, sir. Yes, sir. Ètò náà nìyẹn. Ẹ jẹ́ kí n gbé yín sórí Bluetooth. Ẹ jẹ́ kí n gbé yín sórí speaker. The Bluetooth device is connected successfully. Ó ti wọlé. Ó yá, a ti ń gbọ́ yín bàbá mi. Ẹ káàbọ̀. Iṣẹ́ Olúwa nìyẹn. Ẹ káàbọ̀ sórí ètò. Àmín Jésù. Hello? Hello? Yes, sir. Yes, sir. Bẹ́ẹ̀ ni a ti ń gbọ́ yín, sir. Yes, sir. À ń gbọ́ yín, sir. Okay. So, ètò wa tèmi ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. Bàbá mi ni olùṣọ́ àjàrà, bàbá mi tòrò. Àwọn ni mo gbé wá fún yín lẹ́ẹ̀kan sí. Àwọn láti jọ ń ṣe láti bí ìgbà mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n ara nílò ìsinmi. Wọ́n lọ gbádùn gbogbo Nàìjíríà. Wọ́n dẹ̀ nǹkan tán kó bọ̀ náà, wọn kò déré àbí COVID ò jẹ́ kékalékémi náà kí n lọ gbà lọ́hùn. Wọ́n ní kó ní kálukú jókòó sádùúgbò ẹ̀. Àwa ní a gbọ́dọ̀ padà sórí ètò ní kìsìkìsì. Òun náà ni ètò tá a gbé padà wá, ètò lọ́kọláya. Àkọlé yẹn mi ò fẹ́ pé ìdààmú àti ìdùnnú inú ìgbéyàwó. Òun ni ètò. Àkọlé tèmi ni jàgídíjàgan inú ìgbéyàwó. Kí là ń pè ní jàgídíjàgan? Violence in marriage. Bàbá mi, gẹ́gẹ́ bí olùṣọ́ àjàrà, gẹ́gẹ́ bí bàbá, ẹ là wá lọ́yẹ̀ bẹ́ ṣe máa ń là wá lọ́yẹ̀ bẹ́ ṣe máa ń tọ́ wa sọ́nà ní gbogbo ìgbà tẹ́ bá wá. Ọ̀nà tóbìnrin lè gbà láti jẹ́ pé kílé ẹ̀ kó dì mú. Ọ̀nà tí ọkùnrin náà tó lè gbà láti jẹ́ pé kí ìyàwó ẹ̀ kó ní ìfọkànbalẹ̀, kí inú ilé kó lè tùbà, kí inú ilé kó lè túṣẹ́, kí ìfẹ́ àárọ̀ wọn kó lè padà wá. Kí ló ń fa jàgídíjàgan gan-an nínú ìgbéyàwó? anyway, ẹ kú ètò. Ètò ni And everybody tó ń gbọ́ mi náà kí wàá pé àpò àfẹ́rẹ́ yìí. Àdẹ̀kó alájà ọ̀rọ̀ kòrónà yìí. Ọlọ́run dá sí. Orí ọ̀fẹ́ la rí gbà. Orí ọ̀fẹ́ náà kò ní ká kúrò lórí wa. Àmín Jésù. Now, gẹ́gẹ́ bí introduction tẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni sà. Màá gba ọ̀nà méjì wò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ Olúwa, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Bẹ́ẹ̀ ni. Àti also gẹ́gẹ́ bí marriage counselor, a qualified marriage counselor. Bẹ́ẹ̀ ni. Ẹni jàgídíjàgan tá à ń pè ní violence ó pọ̀ gan nínú ìgbéyàwó láyé ìsìn. Láyé ìsìn. And nǹkan tó sì ń fà á ó pé oríṣiríṣi. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká mú láti ètò ìgbéyàwó bí Ọlọ́run ti là á sílẹ̀ fún wa láti lẹ̀. Wọ́n ní nígbà tó dá ọkùnrin ó wò wípé ẹni náà ní ìdí olùrànlọ́wọ́. Ó wá mú ìhà egungun ẹ̀. Ó fi mọ ẹlòmíì tó jọ́bìnrin, òun fúnra ẹ̀ gan ló ní kò sọ lórúkọ. Ló pè ní gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́. So, therefore, ọkọ àtaya wọ́n gbọ́dọ̀ wà fún ara wọn bí olùrànlọ́wọ́ ni. Ọkùnrin sóbìnrin, obìnrin sọ́kùnrin. Nígbà tó lọ́wọ́ wá dẹ̀ ṣe, ó ní kán máa bí sí, kán máa rẹ̀ sí, kán sì máa gbáyìn lórí ilẹ̀. Ẹ dì yẹn mú. Bẹ́ẹ̀ ni. Now,
ìwé mímọ́ náà ló sọ fún mi nígbà tó sọ ó ní ìgbé ni fún ẹni náà tí kò ní ẹnì kejì ó ní kí ìgbà òtútù kò ní rí ẹni dá ooru mú. Ẹ máa dé ń bẹ̀ yẹn o. Mo tún dé ẹ fún mi lórí ẹsẹ̀ ẹ fún wa lórí ẹsẹ̀ tó wà nínú Bíbélì. Máa wá fún yín. Ẹ ṣé bàbá. Jẹun máa tàgẹ̀ bí bàbá ṣe ti lọ máa tàgẹ̀ yín. Nígbà tó dẹ̀ tó wá sọ pé kí obìnrin kó ní ìtẹríba fún ọkọ ó ní in return pé ọkọ gbọ́dọ̀ fẹ́ràn aya ẹ̀. So ẹ wá rí pé ètò tí Ọlọ́run là sílẹ̀ fún ìgbéyàwó òun kọ́ ọ̀pọ̀lọpọ̀ fi ń wọ inú ìgbéyàwó ní ayé ìsìn mọ́. So ìyẹn number 1. Èkejì ni wípé society ayé tí à ń gbé nísìnyí ó ń fa a lot of pressure sí inú ìgbéyàwó pé pressure yẹn wá ń fa tension tó pọ̀ ó ń fa ìgbónára ó ń fa kéèyàn ní aggravation. So yẹn ó ń fà á because tension yìí ti pọ̀ jù. Ẹ̀yin wo Nàìjíríà nísìnyí àwọn èèyàn á travel àwọn fẹ́ láàrin Èkó yẹn ẹ fẹ́ ní 3-4 miles ẹ ń lo 4-5 hours. Ẹlòmíà ti ná tó délé ọmọ mi kan lọ Nàìjíríà ń gbà fún ní dájú ó ní why is everybody not smiling in Nigeria they are all looking very serious. Tension ni wà lára everybody so everybody ló ń kanra obìnrin ń kanra ìyàwó ń kanra. But then tension tí anybody báyìí ní èmi rò pé téèyàn bá dé ilé tó ń gbé tó délé bá ọkọ tó délé bá ìyàwó níṣẹ́ ló yẹ kán lè relieve tension yẹn kì í ṣe pé kéèyàn kó tension yẹn wá sí ìta nínú ilé. So a gbọ́dọ̀ di ìyẹn mú. So ọ̀rọ̀ jàgídíjàgan tá à ń pè ní violence nínú marriage nísìnyí kí ló ń fà báwo la ṣe lè kápá ẹ̀. Mo ń wo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé ìsìnyí ọ̀pọ̀lọpọ̀ baby husband àwọn ló pọ̀ jù mo fẹ́ lè pè wọ́n ní 85% ọkùnrin wọ́n láwọn marriage ní baby husband ni wọ́n. Baby husband. Tó jẹ́ pé bóyá wọ́n ṣe wọn mú lábẹ́ ìyá wọn ò ní experience wọn ò dẹ̀ ní maturity àti fẹ́ ìyàwó torí pé wọn because ṣẹlẹ̀ tó bá fẹ́ ìyàwó maturity ni èèyàn kan sọ̀rọ̀ kan fún wa káwọn ìyá mi má bínú wọ́n lẹ́nu tó bá máa manage obìnrin ó gbọ́dọ̀ ní skill láti manage ẹni tó ní skọ́skọ́. Yes because obìnrin tó bá study wọn dáadáa tó mọ̀ wọn dáadáa ó yẹ kó mọ̀ wọn ó yẹ kó mọ̀ weakness wọn ó dẹ̀ kò sí bóbìnrin ṣe wà aggravated ó yẹ kó lè mọ̀ bó ṣe máa mú wọn balẹ̀. But téèyàn ò bá ní sùúrù any little thing téèyàn ti yọ ẹ̀ṣẹ́ kó ti dá bóbìnrin gbàgbógbà kó lè sọ̀rọ̀ kó lè tó. Ìyẹn náà tún wà ń bẹ̀ àìní sùúrù tó ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rí mò ń handle àwọn cases kan nísìnyí it's all about this violence. Ṣé pé ọkùnrin mi kò síbi tí ó ti lè nà ìyàwó ẹ̀ wọ́n wà ń pàṣẹ àdẹ̀ṣẹ́ bò ní. But tá bá ń sọ̀rọ̀ violence there are 2 types violence méjì ló wà physical violence wà then abusive nínú wa violence àbí tí máa pè ní èyí téèyàn máa ń fi àṣọ fún àwọn obìnrin nísìnyí wọ́n sì máa ń na ọkọ but they are very violent bóyá nípa ọ̀rọ̀ sísọ ó ti lè sọ̀rọ̀ sọ́kọ ẹ̀ they are just very temperament ó máa wash ẹ̀ down láàrin títí anywhere ni ṣé nǹkan tí mò ń sọ. So kí ló mọ àwọn nǹkan tí wọ́n á pè ní baby husband yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ ò mature tó when they were single tó máa ń jáde bọ́n ṣe máa ń ṣe tó máa lọ night club tó ṣe yẹn ó marry ó sì tún fẹ́ máa ṣe gbogbo ká lọ night club ká máa ṣe pàtí kiri ká máa ṣe pàtí kiri nǹkan and obìnrin táwọn bá dẹ̀ ti marry wọ́n ti wò pé àwọn ti délé ọkọ àwọn máa ń sábà drop pé gbogbo kan jáde bla 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 yẹn only fraction of them
báwọn ti marry. Ọkùnrin tó marry tó wá sì jáde ńlé láàárọ̀ bóyá ọlọ́bi iṣẹ́ tó gba bí iṣẹ́ tó tún ṣẹ̀ṣẹ̀ gba ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tó lọ ṣe fàájì àwa wọlé ní 12 lóru a wọlé ní 11 lóru lálẹ́ ó tún ti ń jí jáde nídàájí ìyàwó ò ní bá ojú ẹ̀ ńlé. gbogbo ara márùn kò là fọtí. tó bá dẹ̀ sọ̀rọ̀ wàá gbọ́ bá kí ló fẹ́ náà fún tí òṣèlú owó wà ń bẹ̀ náà gba ATM kó lọ gbowó ń bẹ̀ náà oúnjẹ wà nílé so what else do you want? wọn ò lè ṣe kó má bá wọn ọ̀rẹ́ òun jáde o. ibẹ̀ yẹn ni mo ti ń pè wọ́n ní baby husband they fail to mature to get matured. kì í ṣe pé èèyàn ò ní ọ̀rẹ́ ìyẹn ni Bible ṣe sọ fún wa ó ní ọkùnrin á fi bàbá àti ìyá ẹ̀ sílẹ̀ láàárín àwọn ọ̀rẹ́ gan bẹ́ẹ̀ ló obìnrin ó ní òun àtìyàwó ẹ̀ á parapọ̀ wọn á di ọ̀kan ṣoṣo. so téèyàn bá ti wá márì yẹn ó gbọ́dọ̀ drop àwọn fún ìjáde yẹn ó gbọ́dọ̀ dínkù díẹ̀díẹ̀ kì í ṣe pé kó má jáde rárá ó gbọ́dọ̀ dínkù díẹ̀díẹ̀. It is very important. So wá pè fún ẹni tó wà lé ní attention. So tóbìnrin bá dẹ̀ complain jù wàhálà náà ló máa ń dà. So máa ń wo àwọn ọkùnrin tó máa ń refuse láti mature yẹn tó ń ṣe wò pé àwọn sì lè jáde àwọn lè lọ night club yẹn máa ń wò wọ́n as baby husband because they are not matured. So yé wa. So now kí ló wá ń fà á? Tension ló máa ń fà á jù. Tẹ́ bá wo nǹkan tí society fà láyé ìsìn dáfẹ́ máa ń sọ fáwọn obìnrin mi ò láìkí ẹ̀ láti bí ìsíbẹ̀ yẹn kóbìnrin wà kó má ṣiṣẹ́. Kóbìnrin wà kó jókòó sílé wọ́n sọ wípé housewife ṣẹ́rí ó lè máa dùn nísìnyí kí gbogbo ẹ̀ máa lọ dé tó bá wá sá fẹ́rẹ́ fọkùnrin yẹn báwa bíbí nǹkan ò bá lọ déédéé how would that woman be support the man? So tí máa yẹn bá stop obìnrin yẹn náà stock nìyẹn. Ibẹ̀ ni àwọn violence kéékèèké kan ti máa ń dìde. Tó jẹ́ wípé nígbà tí ọkùnrin bá ń go through pé bóyá kò sówó kò sí nǹkan obìnrin náà ń tẹ́wọ́ pẹ̀ tó ń ṣe ìkanra àdégbà òun nìkan ló ń ṣe gbogbo kinní yìí nà ó kinní kan violence lè ti bẹ̀ dìde. But àtúnyà yín lẹ́nu náà pé ń gbà míì tóbìnrin náà bá ní kàríà tó dáa gan torí àwọn obìnrin míì wọ́n máa ń ní kàríà tó dáa ju tọkọ wọn tọkọ náà bá ń jowú because owó yẹn gangan ló máa ń fa violence. Yes, owó máa ń fa violence a lot. So ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa jealousness. Àkọ́kọ́ yes. Okay. Tí obìnrin bá ní kàríà àwọn obìnrin mi wà Ọlọ́run bless wọn tán ní kàríà tó dáa tó wọn àtọkọ ẹ bá tẹ̀ ní kàríà tó dáa tendency wà kóbìnrin lè kó tètè iṣẹ́ ju ọkùnrin lọ. Bẹ́ẹ̀ nǹkan tó mọ̀ ń sọ now obìnrin tó jẹ́ máníjà tó máa lọ sí bóyá báǹkì ló ti ń ṣiṣẹ́ tó dẹ̀ head báǹkì yẹn tó ṣe àbí tó níṣẹ́ kan tó jẹ́ pé ó máa wà ní ìwé ó máa wà níbi iṣẹ́ yẹn for longer hours àbí kẹ́ kó máa gbowó ju ọkọ ẹ̀ lọ. Obìnrin mi ò rú ló sì ní ìtẹríba ní abẹ́ ọkọ yẹn ṣùgbọ́n láwé pé ó rí ṣe dòun yẹn ọkùnrin àánú bìlíìfù pé wọ́n ti borí òun gbà pa ọ́ báwo ló jà ibi tọkùnrin bá ti jókòó tó ń ro gbogbo rubbish and nonsense yẹn rárá náà pé káwọn èèyàn má ti rí àárín yín òkè òun gba 10,000 ìwọ ń gba 7 it doesn't matter 17 lẹ́jọ́ ń gbà yẹn. Obìnrin míì tìkúnlẹ̀ tí gbogbo nǹkan ló máa fi ókùn ọkọ̀ yẹn bọ̀ tọ́lá yóò pọ̀ ẹ lọ èèyàn aláàní tó bá gbogbo ajá kan ni tó bá yá ìbá rẹ̀ ìyẹn náà tún wà ó bọ́tẹ́ tí mo kọ́kọ́ sọ láwọn obìnrin tí ò ṣe nǹkan rárá. Ìyẹn ló burú jù. Tó jẹ́ pé wọ́n kàn lè lọ àṣetò ni. So mo fẹ́ fàyọ ni wípé nígbà tí téèyàn bá lè jowú jù ókè máa fún ní dáńpù kan ọkùnrin kan àti obìnrin kan wọ́n jọ fẹ́ra wọn this is a real life story ọmọ kó tó bá lè jọ pàdé ó máa ti sọ ẹni tóun fẹ́ ní òun bá jáde ọmọ yẹn sọ sí. So lára àwọn tọmọ yẹn ti fi
fẹ́ǹdì rí nígbà tó wà ní sísí wọ́n á pọ̀ ń pe ọkọ yẹn mọ̀ lọ́jọ́ kan wá jọ ń lọ lórí other side of the road ni o bẹ́ẹ̀ pé kí èèyàn máa lọ ní right side bàbá ẹ̀ máa lọ ní left side ọkọ̀ ẹ̀kọ́ ń yàrá àbáwo ní nǹkan kankan dẹ̀ jọ juwọ́ síra wọn lédè ìyá àtọkọ ẹ̀ dẹ̀ ń lọ ọkọ̀ yẹn sàn ní ìgbàdì lórí títì mẹ́. kílódé ó ní kò yẹ kó kí jẹ́ pé wọ́n wà nítòsí ara wọn o other side of the road máa yẹn ló kàn kí pé ìlàgbájá báwo ni kọ́kàn lè juwọ́ sí báyìí ọ̀bọ yẹn sàn ń gbà tí ni nígbà tó wá délé ó nà tiẹ̀ tó ṣe pé ó nà tó jẹ́ kó dákú ni. ṣé wọn pé owó burúkú la fẹ́ pè yẹn torí obìnrin tó bá fẹ́ lọ dókó tàbí tó fẹ́ ṣe kò ní í ṣe hàn. àbí. bẹ́ẹ̀ni. now bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin. bàbá mi ẹ jẹ́ kí n súré béèrè ìbéèrè kan lọ́wọ́ yín níbi tẹ́ sọ̀rọ̀ yẹn dé yẹn. now irú ọkùnrin tó rí obìnrin tó ti fẹ́ rí yẹn tó dẹ̀ rí ọkùnrin míì tọ́jọ́ ń lọ lẹ́gbẹ̀ẹ́ bóyá àbúrò ẹ̀ ní o bóyá ẹbí ẹ̀ ní o bóyá ọkọ ẹ̀ ní o ṣé òun gan ṣé bó ṣe kí yẹn ṣó yẹ kóun gan kí àbí kò yẹ kóun gan ṣe ló yẹ kóun gan kó gbójú kúrò bẹ́ẹ̀ pé ó lè lọ jẹ́ ọkọ ẹ̀ ní o. ṣe rí ó yẹ kó ṣe rí. because this thing takes maturity to handle, sir. It takes lots of maturity. ṣe rí ojú tó mọ̀yàn I don't think pé ó yẹ kí yẹn jẹ́ issue. Number one kì í ṣe pé wọ́n jọ dúró wọ́n jọ ń sọ̀rọ̀. Mò ń sọ̀rọ̀ okay ẹ jẹ́ ká mú báyìí. Across the road. Across the road. Yeah, I understand. Across the road. Definitely máa yẹ máa mọ̀ kó ti máa dì. Ìfà ńgbà tó fẹ́ kí gan-an ńgbà tí wọ́n máa rojọ́ yẹn fún mi. Kò tiẹ̀ wá pè ní òun kò sọ wípé fún un láyọ̀. Ǹjẹ́ mọ̀ kàn báwo ni ṣé wà ó ti lo ẹ̀fún. Toró mọ̀ kó ti márì. Ẹ̀mí mọ̀ pé ẹ get language. Mo ti get bẹ́ẹ̀. Gbọ́ngàn mo fẹ́ fà ìyẹn lórí. Network you. Make sense. Bó ṣe wà lọ́kùnrin náà lórí ẹ̀gẹ́ sí mi. So that is one set of violence. Anyway, the other thing ni pé tí ọkùnrin bá ti lè kanra jù òun bọ̀ láti ìkanra tàbí tóbìnrin náà bá ṣe rí táwọn obìnrin they nag a lot. Nagging yẹn máa ń pè ní bully mo dẹ̀ máa ń pè ní violence. So mọ̀ tóbìnrin bá dẹ̀ nag jù nígbà míì tó dákẹ́ tó ṣà ń sọ̀rọ̀ tí ò dákẹ́ tó lè máa sọ̀rọ̀ látàárọ̀ dọ̀sán dalẹ́ ta ṣe kinní kan gbogbo kinní kan tó bẹ̀ kó ṣe kinní kan tó ń relegate man yẹn tó ṣà ń sọ̀rọ̀ téèyàn ọba tètè máa sọ kú jáde nígbà mi ó máa ń provoke èèyàn àwọn tó bá máa tí ọ̀tàn dàgbà dáadáa náà kọ́ ọmọ máa fi ṣèrànwọ́. Nǹkan tẹ́mi wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé no matter what máa ń sọ fún àwọn obìnrin nagging is not good ó burú ju kan tiẹ̀ tó nà yàn lọ. Torí tẹ bá rí obìnrin tó nag ọkùnrin míì wà náà tó máa ń nàgé o àwọn yẹn tẹ̀ tó wá wọ́ọ̀sì ju obìnrin àwọn yẹn máa ń mọ̀ ṣe ju obìnrin lọ. So nagging is very bad. It's like bullying. Obìnrin tó yẹ pé òun mẹ́nu ní ọ̀rọ̀ bọ̀rọ̀. It's another way of violence. Tọ́pọ̀rọ̀ kan tó bá tẹnu mọ́ báyìí ó máa sọ tó máa fi frustrate everybody ni. So ìyẹn náà ó máa ń fa a lot of aggravation. So and ẹni tí èèyàn bá tún lè téèyàn bá lè ọ̀rẹ́ okay èèyàn wà ní ìgbéyàwó ńsìn ó fẹ́ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ wá kọ́kọ́ rúkú máa ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ wà á ti kọ́kọ́ ṣùgbọ́n ìgbà míì kan wà á ti jura ẹ̀ sínú àwẹ̀ bó ṣe wà lọ́kùnrin ló wà obìnrin náà míì náà tó bá máa bá sọ̀rọ̀ wà á ti rò wà á ti gba àwẹ̀ wà á ti kọ́kọ́ rò dá sọ̀rọ̀ pé ó kì í ṣe ní sọ́ba ẹ̀gbọ́n máa dáhùn báyìí because
kún wọn wá accommodating bàbá. Màá máa béèrè lọ́wọ́ àwọn ìgbọ̀ngbà wa ọ̀pẹ́ òkè. Èyí lè bímọ rẹpẹtẹ kalẹ̀ ọmọ mẹ́rin máa báwo lẹ ṣe ń ráàyè bára yín sùn gan-an. Kò yé mi. Nígbà tí lílù àti ìjà ò jẹ́ nǹkan tó máa fi parí ìjà nìyẹn. Then, but to somebody to eat. Ṣé ẹ̀dẹ̀ àwọn kìnìún ibi tí mistake táwọn èèyàn máa ń ṣe ṣe rí any violent marriage or violent relationship wọ́n ti máa sign yẹn ti máa ń show nígbà tí wọ́n court wọ́n kàn máa overlook ẹ̀. Bẹ́ẹ̀ni, thinking that it's just an accident, it will not happen again. Yeah. Wọ́n á kàn wò pé bóyá change later àwọn á change later. Ọkùnrin tó jẹ́ pé kẹ́kọ̀ọ́ fẹ́ ra ó ti máa tí ó bí nà kú tó bá dẹ̀ ti mu tí yẹn ó máa ń nà ìyàn bá tó bá pàdé ni tó bá tójú ẹ̀ bá ti wá dájọ́ kejì á bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ àmì kì í ṣe dọ̀bálẹ̀ nìkan wọ́n máa ń mẹ́kún sùn gan àwọn ò lè dìde láéláé. So téèyàn bá wọrú ìgbéyàwó yẹn ìwọ ló wù ú mọ́ra ìsọ́dì dénjà orí òkú ìkúlẹ̀ kó tó lọ́kọ̀ pa. So yẹ ní same thing ló obìnrin náà téèyàn bá rí tó jẹ́ pé láti ilẹ̀ náà ló kò mẹ́nu kúrò ní ọ̀rọ̀ máa ń sọ sí nìkan báwọn àwọn nǹkan kan wà tí máa identify tí máa ń mọ̀ tóbìnrin bá wà violent. Ṣé rí iyì mi tẹ máa ń pè pọ̀ sọ́kọ̀ yìí? Wọ́n ti ń lò láti 1995. Mo ti ń lo SIM card yẹn. Kan tó di wọ́n ti jọ oríṣiríṣi orúkọ. Okay. So definitely mo ti ń bá èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀. Mo jẹ́ kí wà lórí WhatsApp lórí ẹ̀ ń sìn mi ò lè rántí nígbà tí WhatsApp ti dìde. Okay. Tí wá àyè. Ó pè mí ògbó àbí wọ́n sọ pé nọ́mbà bíìlì àbí. So èmi rò pé common sense sọ pé bóyá mò ń bá èèyàn kan sọ̀rọ̀ ni. Ẹni tẹ́sẹ̀ pàdé tí ò tí ì ṣòkun gan ní títa ló ń bá sọ̀rọ̀. Ẹlẹ́ wá pẹ́ tó yẹn. Báwo ló ṣe jẹ́ sí ẹ? Kíní kan. Excuse me, wọ́n ti ń lo fóònù yìí for over 20-something years. So I've been calling somebody yeye máa pè mí láti Belgium. Àwọn èèyàn máa pè mí láti Nigeria. So I can talk to anybody àbúrò máa pè mí. So why the jam question? Ẹlòmíì ẹ̀kan ẹ̀wẹ̀ ní bathroom ni o ẹ̀kan ń wẹ̀ ní bathroom àwọn déńjà téèyàn máa pẹ̀ ọ̀tí ní ọkùnrin àbóbìnrin ẹ̀ tó jẹ́ pé ẹ̀kan ń wẹ̀ ní bathroom ni o fóònù ń dún wọ́n ti ń pẹ́ láti kan ọ̀dẹ̀ gbé kan náà kíní kan tó bá ti ń gbé nígbà kan excuse me mo wà nù bathroom ga kò fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ délẹ̀ àmọ́ pé ta ló wà lórí fóònù kò ní ló dá ń bí sí tó ń pè pé bí ti bá dé láì ní ẹ̀ máa pè é padà wọ́n don't give me damn question téèyàn bá ti ń rírú kíní yẹn mọ́ kú yẹn máa wà extreme àbọ̀kùnrin yẹn wọ́n máa wà obsessiveness and obsessiveness ó máa ń lead to violence. Obsessiveness and obsessiveness ó máa ń lead to violence. Yeah. Ó máa ń lead to violence a lot. So àwọn sáàtì kan wà tí wọ́n ti máa ń rí mi ò lè ṣẹ̀ṣẹ̀ pàdé yín sìn kí wọ́n ṣe mo pè pé fóònù àbí mo pè yín láì ní bísí. Àlọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo lè ń pè náà kìíní kan you don't need all that. O ní láti study pé àwọn wo ló ń bá sọ̀rọ̀ ta ló ń pè. Ǹjẹ́ ṣé ó máa ń pè é padà tó bá ti rí kọlẹ̀ dẹ̀ kí ló máa ń sọ ṣé ó máa ń sọ pé mo rí kọlẹ̀ o mo ń bá mọ́mì mi sọ̀rọ̀ ni mo ń bá àbúrò mi sọ̀rọ̀ ni àbí wọ́n kan tí ẹ̀jẹ̀ kó bá èèyàn kan sọ̀rọ̀ rárá. So téèyàn bá ṣe possessiveness and obsessiveness it is very very dangerous to go into such a relationship. Èèyàn máa ń rò pé love ni wọ́n á fi gbogbo nǹkan tẹ́ ẹ lọ́rùn pọ̀ wọn ò fẹ́ kó wọ anywhere. Mo ṣe example kan ní ẹnu jẹ́ mẹ́ta ìlú kan. Lady kan ọkọ ẹ̀ medical doctor ni.
wọ́n jọ pàdé nílé lédi yẹn náà dẹ̀ ṣe course tó dáa kọ́kọ́ sọ fún òun fẹ́ kó ṣiṣẹ́. So kò jẹ́ kó serve NYSC òun náà ká gbọ́ sílẹ̀. Wọ́n ti wá wà in their 40s lédi yóò ṣiṣẹ́ rí lọ́kọ́ bá ríṣẹ́ pẹ̀lú United Nations. Àwọn tó máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn United Nations yẹn wọ́n wá ń gbé káàkiri oríṣiríṣi research nǹkan ọmọbìnrin yẹn wá dá wà nílé ọkọ ẹ̀ ò kí ń mu travel kò mu travel máa ń sọ pé kí ló fẹ́ lọ ṣe. Kọ́ńkọ́n transfer èèyàn sánú lọ́sẹ̀kọ̀ mo rò pé ó yẹ kó lọ for 5 years contract ó yẹ kó níyàwó ni tó ló níyàwó òun lè rò tó kàn máa wálé ẹ̀kan lóṣù méjì. Ìyàwó yẹn wá wà board. Ó máa wà board náà. Kò ṣiṣẹ́ kò ṣàbọ̀. A lọ máa tọrọ owó òun. Wọ́n bá bí ìjọba wọ́n ń dúró tí wọ́n ọ̀dẹ̀ lọ wáṣẹ́ wọn ò lè ríṣẹ́ mọ́ nítorí wọn ò serve. Kí ló lè tọ̀ serve? Ó lọ ní kó máa ìwọ náà ẹ̀dá mo náà ò lóbi gbà yẹn tán máa pariwo lé lórí kó máa ṣe ní kó máa serve. Ìkà nìyẹn o, ìkà ọkùnrin lèmi rí yẹn ṣe o. Ó ti wá bàbá ìkà because níṣẹ́ ló yẹ kó dẹ̀ wá wáwó fún. Kó ṣí ṣọ́ọ̀bù fún bẹ́ẹ̀ ni. So inú àwọn ọkùnrin àwọn dẹ̀ máa wà obsessive to the sense violence máa ń tẹ̀lé. Ìyẹn lèmi ò tiẹ̀ lè stand kí ìyẹn máa tún fi bí pààyàn oṣù kan méjì kó má fowó oúnjẹ ránṣẹ́. Tó yẹ pé àwọn parents lọ gba oúnjẹ ọmọ tó wà well educated very pretty girl wọ́n ti wá render useless. Wọ́n láti sọ fún àwọn parents ẹ jẹ́ gáàdà owó jọ olùbẹ̀rẹ̀ bí ọkọ̀ tó ń sọ pé wọn ò bí. Wọ́n ní mọ̀ tó ṣẹlẹ̀ òun àwọn òkè bẹ̀rẹ̀ gba almost 20 years marriage. Wọ́n ní wò ọlọ́run ò ní jẹ́ kó rí nǹkan tó máa di àrùn sí ẹ lára àwọn tó dáwọ́lé yẹn. Because we are not doing anything. Aṣọ gbà tó lọ kárí tó ní kó má tẹ̀lé òun tó dẹ̀fẹ́ tẹ̀lé tó láàlú òlè tẹ̀lé òun yẹn. Then òun níbi iṣẹ́ tiẹ̀ tó ń lọ wá gbé kúrò lọ́kàn. Ìṣọ́ ọgá yẹn pèsè ẹ̀kọ́ ọkọ yẹn wò kó kò síbi tó lè fi ṣiṣẹ́ ìwọ̀n àwọn ọ̀gá máa kà sí. So yẹn tó ọba àwọn accident yẹn ó máa ń lead to violence. The same thing pẹ̀lú àwọn obìnrin mi ọkùnrin mi bá fẹ́ ṣoríire níbì kan wọ́n máa ń kí kanlẹ̀ ní láyé wọ́n prefer káwọn jọ máa gbọ́ àríra rárá àwọn ṣoríire yẹn. Because tọ́wọ́ ẹ̀ bá lọ sókè àpò tendency wà bá fẹ́ yà wá dẹ̀ ní àlè àní girlfriend tó bẹ́tà kó má sí kankan lọ́wọ́ ọkùnrin yẹn. There are women like that. There are women like that. So you know about when you go into a violent relationship, it is your choice. Until violence in lead to loneliness in marriage. Bí o mọ̀ bóyá nábì ló máa tẹ̀lé tí kò sí communication láàrin àwa wà lonely nínú marriage yẹn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló marry tó jẹ́ pé they are very lonely. Loneliness wọ́n wá burú ju tẹ́ni tí ò tiẹ̀ marry lọ. Wọn ò lólùbádámọ̀ràn nínú body. Loneliness in while married is worse than when you are not married. Àmọ́ pé ìyẹn ṣe é go. It's even better to be lonely than to be with somebody and be money is better to be a single, lonely, happy person than to be in a marriage that is a lion's den. Lonely and sad. Brutal. And kí ló dẹ̀ máa fà á fa ìtàn lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ni.
òun ló máa ń fa high blood pressure. Ẹ wo ṣe ọmọ 30 something ti wà lórí high blood pressure tablet ẹlòmíì ti wà lórí antidepressant. bẹ́ẹ̀ ni antidepressant yẹn ti ẹ̀sùn lọ jabrata ṣẹ́dá mọ̀ pé kíní mẹ́ta yẹn máa ń rìn papọ̀ ní depression diabetics àti blood pressure ọmọ àlè làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn jọ ń rìn ni tó bá ti ní kan tí kejì bá ti wọlé báyìí ìkẹta náà máa gbórí wọlé ni. ọmọ 28 29 tó ti máa wà lórí high blood pressure tablet. bẹ́ẹ̀ ni ó kún gbòòrò ń sìn kọ́lọ́hún ṣàánú ni. so oníkálukú kó bọ́rí ara ẹ̀ sọ̀rọ̀ tó bá wà ní violent marriage jíjẹ́ kóró ẹgbẹ̀mí ara sọ pé àtórí àwọn ọmọ ò lè fọmọ ọ̀hún lẹ̀ ò lè fọmọ lẹ̀ àti tó bá nà ẹ̀ pa tó bá dákú síbẹ̀. àti wọ́n fọ ọ̀nà di rẹ̀ tó jẹ́ pé a ní mẹ́ta rẹ̀ àwọn ọmọ yẹn gan ò ní gbádùn ẹ̀. lòdì ìtọ́kọ̀ ọ̀bá mọ́ lówó ta. network àdúgbò yẹn ti bẹ̀rẹ̀. so àwọn nǹkan kò ní the according but ti society wa Nàìjíríà ń sìn nǹkan tí yẹn gbọ́dọ̀ àjẹkọ́ oníkàlùkù gbọ́dọ̀ wá nǹkan ṣe fẹ́ pé láti lè tí kan bá weak so you empower your wife tí nǹkan bá sá òun náà tó bá jóbìnrin tó mọ̀rẹ̀ òun náà dìde kò sí nǹkan tó dáa náà o gbà míì o ní ìdí 200,000 ó dẹ̀ ti empower obìnrin yẹn ń jíjà máa dájọ́ fún mi ní 200 níbẹ̀ yẹn máa gbà ó máa wọlé gbàjáde ó máa fún ẹ nǹkan tó obìnrin ti gbọ́dọ̀ ṣiṣẹ́ nìyẹn there will be less tension there will be less violence bọ̀dẹ̀ bá rọ́kùnrin tó sọ pé láyé ìyàwó òun ò lè kọ́lé ìyàwó òun ò gbọ́dọ̀ ra mọ́tò mo mọ olùṣọ́ kan mo kàn máa ń wò pé máa yẹn kò ń drive ìyàwó ẹ̀ náà tó ń fẹ́ra ń gbà tó wọn àti obìnrin á fira sílẹ̀ obìnrin wa ń rojọ́ fún wa ń jọ kan ó ní yẹn wá tiẹ̀ wò pé bàbá ẹ drive ẹ kí ló fẹ́ fi mọ́tò ṣe kò ń bá lọ kọ́ mọ́tò ó níjọ́ tó rí òun lọ sí driving school bó ń ṣe délé bá ní kò sọ̀rọ̀ ó ní nà òun mójú lu ní gbogbo apá ẹ̀ pé kí ló ń wá ní mẹ́rin pé yín kó ń wa mọ́tò kó lọ kọ́ driving. So àwọn ọkùnrin mi wà bẹ́ẹ̀ yẹn but you need to ask yourself do you stay in a violent relationship torí ọmọ stay in a relationship because the relationship is good and because you love your partner and because you love your partner. Ìjẹ́bẹ̀ rí mi mo discourage nǹkan tó ń pè ní marriage box mi ò láìkẹ́ rárá fún amúdẹ̀pẹ̀ láwọn tó ti pé káwọn èèyàn máa break inú marriage wọn tó bá ti ń di violent yẹn ẹ̀sà ẹni tó bá ti ẹ̀kú yẹn ọ̀ràn tí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ náà ti sọ di wreck tó yẹ pé mentally ọ̀pọ̀lọpọ̀ ti wà nínú àìsàn nítorí kìíní tó jẹ́ pé wọn ò rújú ráyè ara wọn. Do you want to remain there ọ̀nà tó kéèyàn wá bóyá fẹ́ sọ̀tẹ̀? Then ìwà advice mo kàn fún àwọn obìnrin ṣe rí nǹkan kan ṣe ráwọn obìnrin míì náà wà they create and they attract violence. Violence bẹ́ẹ̀ni. Fúnpa nǹkan gbé nǹkan kan sórí social media ńgbà kan ó ń ṣe testimony ni ó ní ká imagine ó ní sójà lọ́kọ̀ ó lẹ́nu òun ń dúró ó ní poroporo òun ti náà ó ní tó bá nà òun bẹ́ẹ̀ ní màkú báyìí òun máa ń wá ń give testimony sí pé òun ti wá gba Jésù sáyé òun so kò tẹ̀ sí violence ẹ̀ mọ́ ṣẹ́rẹ́ obìnrin mi tó bá tán bá tẹ̀ níwọ̀n ní ìnà tó bá dáhùn tó ní ìpàrà pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ ó bá orí ṣébi tó gbé kínní ìwọ̀n dà tó di tiẹ̀ pé ṣá yẹn tó lè ṣerú kínní bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ nígbà gbogbo wọ́n bá wá nà ẹkún yẹn náà máa mú sùn. She's not even in position to tell the husband pé kí ló dé tó fi gbé ẹ̀kọ́ yẹn sílẹ̀. She's not in position to say that. To remain a man tí ò bá ná ọwọ́ sókè fi gbá ọkùnrin òun ni a very strong man. tó yẹ pé kò sí bóbìnrin ṣe lè frustrate ẹ ó lè bínú bọ̀ tó bá ná ọwọ́ sókè ẹ bá àwọn tó ń ná obìnrin yẹn they are very weak wọn ò lè rárá
wọ́n kàn pé kinní sábẹ́ ọ̀wọ́n ni ní wọn lè rárá. bọ́ kó sì ẹ̀ sọ̀rọ̀ kó frustrate ẹ̀ amúṣẹ̀tẹ̀ kó jáde ìyẹn ló ń pè ní maturity. So the same thing àwọn obìnrin wa náà kí wọ́n ṣọ́ra not to attract violence. Because violence is not good. It's not good. Who are very important. It's not good. Violence kankan tí ẹ máa lu ẹni obìnrin kan gbàgbà ọ̀la kan gbàgbó bójú náà bá fọ́ ràbọ̀ràbọ̀ àbá ara obìnrin kẹ̀dẹ̀ ní gbogbo kinní yẹn níjọ́ tó bá máa wú jáde ẹ̀kan ṣo ló máa ní gbogbo sickness yẹn máa wú jáde. Ẹ̀yin tèmi nílé ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí o, gbogbo nǹkan tó lè fa jàgídíjàgan nínú ilé, domestic violence. Bàbá mi wọ́n mẹ́nu bà àwọn baby husband. Wọ́n ní ipò tí wọ́n gbé ó gbé pẹ́lí àwọn baby husband tí wọ́n fẹ́ grow rárá. Bẹ́ẹ̀ náà la dẹ̀ ṣe ní àwọn naive wives. And ìwọ sister mi, ẹ má joyè àdójúkọ kọ̀rọ̀ṣọ̀. Tọkùnrin kan bá sọ fún ẹ wípé kó má ṣiṣẹ́, sọ fún pé tiẹ̀ ló ń sọ ẹ̀ láti bẹ̀rẹ̀ kó tó di pé ó wọnú ẹ̀ ní kó jẹ́ kó ti máa mọ̀ wípé iṣẹ́ lògùn iṣẹ́ o. Nítorí pé bùfọ́tún bùfọ́sì lọ́wọ́ fi ń mọ́. Tó bá sáfẹ́rẹ́ fóun lénìí, ìwà tètè ṣọ́ọ̀kì ẹ̀, àlàfo owó ilé tẹ̀ tí ìsan ò ní ṣí sílẹ̀. Àwọn ọmọ tẹ́ bí wọn ò ní sọ pé wàhálà wà pé wọn ò ní lọ sílé ìwé. Ṣùgbọ́n ọkọ tó ní torí pé ó ti lẹ́wà, ó ti rẹwà, ó gbọ́dọ̀ ṣiṣẹ́, ó gbọ́dọ̀ kàwé, ó gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀, tẹlifóònù nọ́mbà ẹ gan, òun nìkan ló lè pè ẹ́, ó ò lè pè èèyàn. Bó bá ti dé bá wọn máa yẹ̀ wò ní láti bẹ̀rẹ̀ ní kò tètè ya yẹ̀ wò. Gbogbo eléyìí kò kìí ṣe ìfẹ́. Ìgbónára owú burúkú tó lè la ẹ̀mí lọ ni. Tí owú bá ti pọ̀ jù, ó ń la ẹ̀mí lọ. Mo tún wá fẹ́ bá ẹ̀yin sísítà mi ṣòbórò kò. Ẹ̀yin ẹlẹ́nu mímú bíi tèmi, ẹnu mú jabẹ lọ. Gbogbo agbára wa ẹnu ló wà. Ẹ jẹ́ ká máa ṣe kíni, ká máa dẹ̀ díẹ̀díẹ̀ fáwọn dádì wa. Ẹ jẹ́ ká yé bí wọn nínú. In the first instance, you have no right to tell ọkùnrin wípé ẹ̀jẹ̀ domi sílẹ̀. Tó bá ti mọ̀ pé ẹni tó jẹ́ pé tó bá ń wẹ̀ kò lè ṣe gbogbo oníbóníkálùkù ṣe ń wẹ̀. Bó wọ́n ṣe ń wẹ̀ kọlọkọ̀ ẹ ṣe ó dẹ̀ ti rí pé kò sí gbé bó ṣe máa wẹ̀. Nígbà tẹ́ ti ń déètì lójú ọ̀pọ̀ tó bá ti fẹ́ wẹ̀ omi máa ta sílẹ̀ ni. Ìwọ ṣáà ti lọ ra napkin tó tóbi dáadáa. Tó bá ti kan tọ̀nù tí wọ́n tọ́ máa wẹ̀, ìwọ ni kó kọ́kọ́ wẹ̀ tiẹ̀ so that o ní fẹsẹ̀ tẹ omi. Irú èmi tèmi ò láìkí pé kí n máa fẹsẹ̀ ṣe ṣọ̀pọ̀ṣọ̀pọ̀ nínú omi. Ìwọ kọ́kọ́ wẹ̀ tiẹ̀ báwọn nu bẹ̀ wàá wá tẹ́ táwò sílẹ̀. Tó bá ti ń wẹ̀ yẹn, táwò yẹn ló máa kó gbogbo omi yẹn. Tó bá dẹ̀ pọ́n tètè ya kó táwò yẹn, wàá tètè ya ṣe kíni, wàá nà sásìtà àbí kókó sínú ibi tí ẹ ti máa fọ̀. Ṣùgbọ́n wípé kí ọkùnrin kan sọ pé kó o má lọ ṣiṣẹ́, ìwọ náà má dẹ̀ máa bèrè pé ta lẹ̀ ń bá sọ̀rọ̀, mo ti pè látẹ̀kan, mo ti pè lẹ́ẹ̀mejì, mo ti pè lẹ́ẹ̀mẹ́ta, ta ni aago mélòó lẹ́ ti jọ sọ̀rọ̀, ó yẹ jẹ́ kí n wẹ́ tó ń bá sọ̀rọ̀. Wàá wulẹ̀ kú dànù ni, wàá ṣe rẹ̀ léṣe ni. Jealousy doesn't bring anything good than evil. Bàbá dẹ̀ ṣe tó ọkàn wa náà ni nílé wa ṣe máa rí. Ẹ jẹ́ kí ilé wa kó jẹ́ ilé alálàáfíà fún èmi àti ẹ̀yin. Bàbá mi à ń gbọ́ yín sà. Ẹ jọ ṣe ẹ raise nǹkan kan sìn ó wà very very important. Oh, okay. Ṣé láwọn nǹkan wà wọ́n dá mọ́ ọkùnrin tí ọkùnrin bá ń wọ kíṣìn ń ṣe oúnjẹ ṣóyè yín ó lè gbé oúnjẹ tó lè ṣe anything count it as a bonus. Bonus ni bẹ́ẹ̀ ni. Tó bá ti máa ṣóyè yín mo ń ṣe yàtì. Mo ń bọ̀ lọ́dọ̀ sísítà mi, ẹ̀yin lẹ́ máa ṣe ń jẹ́ńjẹ́ tí ń bá wá dádì mi ń ṣe yàtì. No, ṣẹ́rí kò sí nǹkan tí mi lè ṣe. But what I'm trying to say is that ọkùnrin bá ń ṣe then ẹ acknowledge ẹ̀. Okay, obìnrin tó wọ kíṣìn tó gbóúnjẹ tó di tébù fún ẹ, a mọ̀ pé duty ẹ ni.
But you need to appreciate what oúnjẹ máa dùn, àbújá láìpẹ́ o. I mean, compliments are very important. Very. Ọkùnrin tó oúnjẹ lẹ̀ ní pé compliment ọkùnrin máa ṣe gan ní nǹkan kan. A jẹ́ kó ṣe ní. Ṣèbí tiẹ̀ ni, ṣèbí kí wá. Oh, networking. Ìdàgbọ̀ yẹn máa ń wá sáńsẹ̀ ìbàdàn. Ẹ wo ọkùnrin lọ sí kitchen bóyá àwọn àbọ̀fọ̀ àmà ó fọ́. Àwọn tí fọ́tò ṣubú ẹ̀ fọ́ ni kíkan. Oh, networking o. Kò dédé ju àwo sókè kò jábọ̀ it's an accident. Bẹ́ẹ̀ni. Wọ́n tó bọ́ bàtà sí ń bẹ̀ yẹn. Gbogbo kìíní kan bẹ̀ yẹn. No, it's your duty. Go there and tell me. Nǹkan tí mo fẹ́ fà ló ń bẹ̀. Ó máa nǹkan wá sí clinic à ń sọ nígbà tó ń sọ̀rọ̀. Ó ní ọdún 14 years tó ń ti marry. Ìyàwó màmá ní àwọn aṣọ tó fẹ́ kó síbi òde káṣọ sínú washing machine kò kó aṣọ sínú washing machine débi tó fẹ́ bá fọ. Gagas. Ìyẹn bẹ́ẹ̀. Ó ní pé kó bá jẹ̀ wá jàjà fún yín máa pe aṣọ ẹ ti rẹ́dí ń bẹ̀ yẹn òkú. Aṣọ tó ń ti fọ̀ láti jẹta ó yẹ kó ti sá nà án tó ló máa tó sá fún ẹ. Kóbìnrin máa bá ọkùnrin sọ̀rọ̀ dẹ́n kí ni duty ẹ̀ nù lé as a woman. There's nothing wrong. Kọkùnrin náà rí pàṣọ ti dọ̀tí kó fọ̀ kó dẹ̀ rí pé ìyàwó lọ bí iṣẹ́ káṣọ wà ní kó lọ sá. Kóbìnrin á máa pọ̀ ọkùnrin pé ó rí pé aṣọ yẹn mo ti fọ̀ oníṣòwò ló ń pa ń bá ẹ̀ sá. That is wrong. Tí orú ọkùnrin yẹn ló máa ń bà tó lóbi máa kàn san fún gbà tí. Ṣé láwọn nǹkan kan wà táwọn ọmọ wa máa ń ṣe láyé ìsìn? Tó ń lò àwọn obìnrin wa bóyá wọ́n ń bọ́rọ̀ culture ìlú ìbò. Western world. Fíìmù náà rò wọ́n dẹ̀mọ̀ pé àwọn kan náà jókòó sílẹ̀ ni wọ́n kọ script yẹn bẹ́ẹ̀. Network yo. Yé, daddy. Níbo lẹ wà o? Network ti lọ o, kí lẹ ń sọ? A ṣe ń gbọ́ yín sí ni sà. Èmi ń gbọ́ yín. Àti ń gbọ́ yín sà. Èmi ń gbọ́ yín. Yes sir. So, priority wa very important. Wọ́n rí pé ẹ̀rọ ṣe gbogbo nílẹ̀ ṣe ojútì. Jẹ́bi àwọn kọ̀ọ̀kan wà tóbìnrin lè ṣe tọ́pọ̀kùnrin tó bá ti dọ́pọ̀ sí lọ́tí wọn ni obìnrin tó bá fẹ́ àgbà tàbí a good housewife tí iṣẹ́ má jẹ́ ó pọ̀ ju iṣẹ́ ilé lọ iṣẹ́ ìtakò lọ iṣẹ́ ń ta àmọ́ fáwọn nọ́ọ̀sì wa àtàwọn tó ń ṣiṣẹ́ medical life àmọ́ kan lo 12 hours a day but láàárín ẹ̀ always remember that you are married and that duty of the marriage is very important and your duty as a married woman àgbọ̀dọ̀ wá sínú igbó pàtàkì modern women who are very important. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé dádì mi. Confirmation ilẹ̀ tún ti gbọ́ yẹn. Irú dádì mi tí wọ́n ń ṣe yátì ń sìn mo ti kọ̀ yẹn sílẹ̀ níjọ́ tí n bá wá sísà mi wọn lọ sí kitchen oúnjẹ dádì mi ni mo fẹ́ jẹ. If your husband is very very good in cooking ó ti ẹ̀ lè dúró tì ṣé kí n bá yín mú gbá ṣé kí n mú tòun èmi láwọn nígbà ayé wọn lọ́hùn wọ́n láwọn bá mi bọ ẹran wọ́n á jẹ ìdajì ẹran tán wọ́n á tún jẹ magílé lórí ìtó bá kù wọ́n á tún gbé sílẹ̀ wọ́n á tún ní try iṣẹ́ lẹ ṣe so it's fun don't nag àbọ̀ pé kò lè ṣe kí nagì má wà bọ̀ tí wọ́n tún wọ́n sí ní when you know your hormone is a little bit high just ṣàrà máa wò wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan do your thing in your own corner and you have to to know the time that ó ti ní mood swing sì jẹ́ kí rọra fi sílẹ̀ àwọn náà ti wà ní kinní kan and we have to know the time we ask them questions we have to know the time we table issues your bed is not a place of settling matters it's a place of cuddling of relaxation of catching fun, talking about something irrelevant, something, funny.
bọ̀ kì í ṣe pé níjẹta yẹn irú nǹkan tó ṣe fún mi yẹn mo sọ pé mo fẹ́ gbé kúrò lọ́kàn mi òun ni mo sọ pé ká sọ ọ́n sí kó tó di pa sùn toró ti dẹ that your bed is not for that. Your bedroom is not for that. Your bedroom is for making up. Your bedroom, especially that's your bed, is for making up. That is why man sọ pé kò sí bó ṣe lè lówó tó, kò sí bó ṣe lè lọ́lá tó, bó ṣe lè níyì tó. The last place tó máa gbà kọ́kọ́ ọmọ ọ̀dọ̀ kó máa bẹ́ẹ̀ ṣe ni bẹ́ẹ̀dì ẹ̀. Ibi tí wàá tọkọ ẹ̀ tẹ́jọ́ ń sùn sí. Máa tẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ fúnra ara ẹ̀ fún ọkọ ẹ̀. Oúnjẹ ó lè lọ ra gbogbo ẹ̀, ọmọ ọ̀dọ̀ lè lọ ra gbogbo ẹ̀ wá pátápátá kán gbé dúrọ́ọ̀mù gan lọ́kọ́ lọ fún gbogbo wa, ṣùgbọ́n tí ọkọ ẹ̀ make sure wípé ìwọ ló bu oúnjẹ sínú àwo fún kẹ́dẹ̀jọ́ máa jẹun nínú àwo kan náà. It's very, very important. It rekindles and it helps. Bá ṣe ní baby husbands náà la ní àwọn naive wives. Tó yẹ pé all you're thinking, you are living your life as in the films that you watch. Temitayo, like pé àwọn Nollywood film tẹ́ ń wò, American films tẹ́ ń wò, scripts ní gbogbo àwọn nǹkan tẹ́ ń rí yẹn, that is not real life. They are scripts. Don't base your life on scripts that you watch on TV. Jagidijagan Inu Igbeyawo kò kì í jẹ́ kí inú ilé kó dùn. Ó máa ń fa ọgbẹ́ ọkàn sáwọn ọmọ lára. Tí ìgbéyàwó bá dẹ̀ túká, wọ́n ní tọ́jà bá tú pàtẹ́pàtẹ́ ló ń kù. Tí ìgbéyàwó bá túká, àwọn ọmọ ló máa ń jẹ ìtópọ̀jù nínú ọ̀rọ̀ ọbẹ̀. Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa kan jẹ̀yà. Torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ ṣe kíni, la ṣe gbọ́dọ̀ fi ètò sí. Ká jẹ́ kó rí wá pé má jẹ́ pé kọkùnrin kan sọ pé ẹ ò ní ṣiṣẹ́, ẹ ò ní ṣe kíní kan. Lọ́la skọ̀rọ̀ tó bá ní kó má ṣe sọ pé o ti gbọ́, wàá dẹ̀ ṣe kíni, ẹ ṣá fún mi lówó kíní kan, wàá lọ ṣe bí kó ṣá máa ti rí ẹ lé ni ìwọ ṣá kó ṣá ṣe ṣọ́ọ̀bù fún ẹ. Gbẹni tó bá mọ̀ pé ó wà reliable tó máa kọ everything tó yẹ pé wàá lọ síbẹ̀ láàárọ̀, wàá ti gba gbogbo nǹkan ọjà tó wà ní ṣọ́ọ̀bù, wàá rí, wàá tètè padà wá sínú ilé. Tó bá tún di ìrọ̀lẹ́, tó bá ti kù díẹ̀ kí wọ́n close, wàá súré lọ kó tó di pé dáàdì máa padà wá sílé. So a máa kì í sínú ẹ̀bẹ̀ yẹn ni, so that kò ní sí ìjà. Ṣùgbọ́n kọkùnrin kan sọ pé ò gbọ́dọ̀ ṣiṣẹ́, ebi ló ń pa mọ́nàmọ́ná kú. Ebi ò ní pa ẹ́ kú. Tó bá dẹ̀ ti mọ̀ wípé alára gbígbóná ni ẹ́, má wulẹ̀ máa tẹ̀lé ọkọ ẹ jáde. Tó bá jẹ́ pálára gbígbóná ni ẹ, jẹ́ kó máa jáde tiẹ̀ lọ́tọ̀ kí ìwọ náà epo kó wá tún wá jẹ́ kó tún wá máa máṣọ ẹ̀, kó máa fi gbóòórùn mú, kó máa fi gbóòórùn etí, kó máa wo etí ẹ̀ tàlẹ́ tó kì sí ẹ lipstick mi kọ́ lé léyìí, ó máa wulẹ̀ parẹ́ ẹni. Ògùn blood pressure ó pọ̀ nígboro rẹpẹtẹ. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ kí èmi àti yín kárí ìdààmú jàgídíjàgan ilé ọkọ, kò ní tọ́ sí èmi àti ẹ̀yin. Gbogbo àwa tá dẹ̀ ti gbàbẹ̀ kọjá, Ọlọ́run ọba Elédùmarè á ṣàánú wa, á bá wa wá àwọn tó máa sọjọ́ fún wa ní ọ̀nà àrà àti ọ̀nà ìyanu, ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Dádì mi, ẹ ṣàdúrà fún wa ká fi parí ètò. Èyí tó kù ó tún di ìjọ́ wo bàbá mi? A tún lọ ń tọ́ lọ́jọ́ Thursday, ẹ ṣé. So a tún máa padà wá sórí ètò yìí ní ọjọ́ Àlàmísì tó ń bọ̀ láṣẹ Ìdùmarè. Ẹ fún wa ní àdúrà lórí ìgbéyàwó tó tutù bí omi àjípọn, ìgbéyàwó tó ń lọ tíkọ́tíkọ́, àti ìgbéyàwó tó ṣe kíni, tó ń gbóná fò bí ilé búrẹ́dì. Kọ́lọ́run kó bá wa ṣe kíni, kó bá wa pẹ̀tù sí. Jésù Olúwa. Àwọn tí ò dẹ̀ ní, kọ́lọ́run kó gbé wọn pàdé yìí tó dáa o. Àmín o Jésù. Mímọ́. Mímọ́. Ọlọ́run tó pọ̀ ní àánú ojú ọ̀fẹ́ lẹ́rù ni a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àjìyàn lówó. Ẹ ṣé bàbá. A fi ìyìn fún ọ, afọlá fún àfògo. Ẹ ṣé o. Ọ̀rọ̀ lórí gbogbo àwọn ọmọ rẹ̀. Ìgbọ́ ètò yìí àtàwọn tí yóò tún máa wò àti ìránṣẹ́ rẹ̀ náà tó ń ṣàtọ́kùn tó náà olùkọ́ba yìí. Torí pé oore ọ̀fẹ́ ńláńlá la fi wà láyé tá a wà láàyè lọ́jọ́ òní nínú àánú àtòrí ọ̀fẹ́. Ìpè mímọ́ ṣe wà Olúwa báyìí kò gbọ́pẹ́. Mo wá fi gbogbo ọkàn wọ̀nyí sí iwájú rẹ̀ Ọlọ́run.
ń fi ètò ìgbéyàwó sí iwájú rẹ̀ torí pé ohun dáradára ló wà lọ́kàn rẹ̀ Ọlọ́run ètò dáradára ló ní nígbà tó sọ pé kí ọkùnrin àti obìnrin kí wọ́n darapọ̀ mọ́ ara wọn. ó pé nígbà tán ọba tún bímọ apàtàwọn ọmọ ṣoríire á kú èyí á kú bàbá lọ́jọ́ ogbó láti lè máa di ara kíra bí alábàánú alágbọ̀rọ̀dùn alábàárò. Ọlọ́run mo bẹ̀ ọ́ gbogbo ìgbéyàwó tó ti ń dùn má jẹ́ kan láéláé. Àmín Jésù. Gbogbo ìgbéyàwó tó ti ń dùn má jẹ́ ó bàjẹ́. Àmín Olúwa àwọn tí ó dàbẹ́ ó ti díẹ̀ káàtó fún Ọlọ́run bá mi tún bẹ̀ nínú agbára orí ọ̀fẹ́ Olúwa bá mi tún ṣe Ọlọ́run. Àmín Mo Jésù. fẹ́ kó dá àlàáfíà padà sí ìgbéyàwó orí kankan kó dùn ó lárinrin kí ìgbéyàwó náà kó bẹ̀rẹ̀ sí ní dòbí orin kó bẹ̀rẹ̀ sí ní lárinrin. Ayọ̀ ní orí kankan yín máa mú. Àmín Jésù. Máa dé nínú ìgbéyàwó yín ẹ ò ní sunkún ẹ ò ní bàtà gbà rẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń sunkún lójoojúmọ́ tó máa gé kásẹ́nu pé àbámọ̀ àti máa tọ́jú ìgbéyàwó yìí gbogbo àbámọ̀ ìkáwọ́ lórí kàfẹ́kàfẹ́nu mo bá wú nínú ìgbéyàwó gbogbo ọkàn tó ń gbọ́ pẹ̀lú abámi bá wú. Ọlọ́run ọgbìn máa fi tó máa gún régé olùbámi bá wọn ṣe ẹlẹ́dàá àjèjì ọkùnrin àjèjì obìnrin kò ní fàgbéyàwó yín jẹ́. Àwọn kan wá ń wà wọ́n sì ń wojú rẹ Ọlọ́run ọ̀pọ̀ ti dúró. Gbogbo wọn sì ń wojú rẹ ọ̀pọ̀ wà ní single mother wọ́n ń wojú rẹ Ọlọ́run ọkọ rere aya rere bá ń pèsè fún orí kankan alábàágbọ́ ọ̀nà dùn alábàárò orí ha wọn gbogbo ẹgbẹ́ wọn Olúwa mi yàn fún wọn ẹni tó máa bá sọ̀rọ̀ tó jẹ́ wípé ẹ̀rín àti máa kúnnú Olúwa mi pèsè fún wọn ẹ ò ní dá nìkan ṣe lé ayé ní agbára ẹ̀jẹ̀ Jésù ìrònú kọjá àdágbé àdáfà kò ní báyé nínú ìgbéyàwó Olúwa gbé mi lọ́wọ́ sókè ẹ ò ní ìtẹ̀síwájú ayé ẹ ò ní ìtẹ̀síwájú ayé ti ṣẹ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa Ọlọ́run àṣẹ ọba tí ìbàjẹ́ sọ̀rọ̀ kó túre fún yín kó ràn yín lọ́wọ́ láti wákàtí yìí lọ ayọ̀ ayérayá wọnú ìgbéyàwó òyìn ti kóró ajáde kúrò níbẹ̀ ohun gbogbo abẹ̀rẹ̀ sí ní gúnrégé Ọlọ́run onítọ̀mọ rẹ tó ṣe akọ́kùn ìjọ bá mi dúró ti Ọlọ́run ṣubú láéláé gbogbo èròbá rẹ̀ bá mi máa mú ṣẹ́kùn ní orúkọ Jésù túbọ̀ máa bá mi tọ́ sọ́nà ní agbára ẹ̀jẹ̀ Jésù jẹ́ kó ní tẹ̀síwájú ayọ̀ ẹ ó ṣe ọpẹ́ ayọ̀ lórí àwọn ọmọ tẹ̀bí inú yín àtàyàn fún Ọlọ́run àbúrò nínú ayé àrídẹ́ àti ṣẹlẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ ṣé sà. Nígbà ìjọ ẹ̀fọ́dì tó bá ní nípa àbẹ̀fẹ́ta treat wọ́n sẹ̀lẹ̀ sórí mẹ́sẹ̀gì èyí. Ok. Ẹnikẹ́ni tẹ bá ní pọ́ìntì kan tẹ fẹ́ sọ tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ béèrè àbí nǹkan kan tẹ kàn fẹ́ kí bàbá kan là yín lọ́yẹ̀ ní orí ìgbéyàwó tí yín ni tọ̀rẹ́ ni àbí tọmọ yín ni àbí nǹkan kan ṣá tí ẹnì kankan tẹ ṣá ti mọ̀ tó ti là kọjá àbí tẹ́yìn náà tẹ́ ń là kọjá tẹ bá ní ìbéèrè tẹ bá ní àlàyé pé kí wọ́n kan là wá kí bàbá kan là wá lọ́yẹ̀ ẹ fi ránṣẹ́ sí mi màá ṣe kí ni màá fi ṣe ètò màá gbé wá sórí ètò bàbá wọn á ṣe kí ni wọ́n á là wá lọ́yẹ̀ ǹjẹ́ a máa dá ètò náà ṣé ni ìfẹ́ wọlé ni Lukman Olúkóredé ṣe fẹ́ wọlé ni ṣe lọ́rọ̀ tẹ fẹ́ sọ ni torí ẹ̀tàn náà mi dẹ̀ mẹ́n ok nẹ́tíwọ̀kì ló kàn tán náà tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ sọ ẹ kọ sí abẹ́ kínní bìbà àbí kẹ́ fi ránṣẹ́ sí mi nínú messenger àá fi ṣe ètò àá gbé jáde ẹ̀yin akọ́gbọ́n bẹ̀ èmi náà akọ́gbọ́n bẹ̀ gbogbo wa akọ́gbọ́n bẹ̀ ayé wa wá láyọ̀ aládùn àádùn fún gbogbo wa kálẹ̀ yeye jẹ́ kí wọ́n mọ̀ wípé a ò ní dárúkọ wọn. a ní dárúkọ yín o. kàn fi ṣe sample. bẹ́ẹ̀ ni a ní dárúkọ. ẹni tó wà important ẹni tó bá ní ìdí tó bá ń la nǹkan kọjá ẹ jẹ́ kí wọ́n pè é sórí WhatsApp. okay sir. Okay connect mi náà to get advice. okay okay
The Bluetooth device is ready to pair. Ó wà nínú náà nàbí mi kì í sí. Yé mi kì í sínú náà abájọ. Your advice onítọ̀hún. The Bluetooth device is connected successfully. À ń gbọ́ sà. À ń gbọ́ sà. Mo ń gbọ́ yín sà. Hello? Hello? Hello. Hello sà. Mo ń gbọ́ yín sà. Ṣé ń gbọ́? Mo ń gbọ́. Mo ń gbọ́ yín. Mo ń gbọ́ yín sà. Nǹkan tí mo sọ, mo ní tí èèyàn kan bá ní issue kan tó ń bọ́dà wọn dípò kan máa sunkún àbí kan máa ronú àbẹ́ni tó fẹ́ make a decision tí kò yé. Mo ní tán bá ní wọ́n nídìí láti bá èèyàn sọ̀rọ̀, mo ní kán pè yín sórí WhatsApp. So ẹ kọ̀ ní a lè máa ṣe counseling. A lè máa advice wọn, ká help wọn, ká tọ́ wọn sọ́nà. A lè máa wà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé dádì mi. Ohun tí wọ́n sọ torí kíní yẹn mi mọ̀ pé mi ò plug bluetooth yẹn mi mọ̀ pé mi plug ẹ̀ mọ́ náà ó ti wá flat. Nǹkan tí wọ́n sọ ni pé nǹkan tẹ́ bá béèrè tẹ́ bá sọ pé ẹ fẹ́ ká sọ a ní dárúkọ yín ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tó jẹ́ pé ó ṣe gbòógì ó ṣe kàǹkà tẹ́ fẹ́ pé kẹ́ báyàn sọ ní èmi ẹ̀yin kan ẹ pè mí tẹ́ bá pè mí màá join bàbá papọ̀ pẹ̀lú yín lórí WhatsApp wọ́n lè bá yín sọ̀rọ̀ kò kí ṣe pé nǹkan tí a máa gbé sí ojú fọ́nrán. If you want it to be private, it's going to be a private one-on-one counseling to you personally. It's not going to be shared, and even if you write something out, your name is not going to be mentioned. You can send it to me on WhatsApp +32 488 259 707. Or you messenger me on Facebook Messenger. God bless each and every one of us. Ẹ ṣé dádì mi. Shalom sir. Ẹ ṣé sir. Yes sir. Ó di Thursday sir. Tó, ibi ni a fi àdàgbà ètò tèní rọ̀ sí. Èyí tó kù ó tún di ọjọ́ Àlàmísì. Ìyẹn ní Àlàmísì tí ọ̀túnla. Ní ẹ má ṣàì wà níbí lásìkò. Torí orin tá gbé wọlé léni orin tó lẹ́tìkẹ́ ni ẹ ti gbórin yẹn rí mo like orin yẹn bàjẹ́ àwọn orin sùúrùtù àwọn orin tó máa ń ní sùúrùtù nú yẹn ẹ jẹ́ kí n gbé e sí ẹ̀bà orí ni wọ́n fà lé ní ọkọ ọkọ tí ó tọ́jú mi lásìkò ọkọ tí ó pé kí ni ó jẹ́ ẹ̀sùn orí ni wọ́n fà lé ní ọkọ. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ o. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́. ẹ̀bà Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́ o. Ọjọ́ ò bá falẹ̀ rẹ̀ wọ́n kọ́. ọjọ́ bá fà lé ọkọ ìgbájú ìgbámú ọjọ́ ò bá fà lé ọkọ oníyẹyẹ mọ̀ ìyàwó rẹ̀ gbá létí o oníyẹyẹ mọ̀ ìyàwó rẹ̀ gbá lójú ṣebí wọn náà ń jí tẹnìkan mẹ́rin kò ṣe mú bí àgé ìmọ̀lẹ́ o oníyẹyẹ mọ̀ ìyàwó rẹ̀ gbá létí. Kò lè bú mi kórí owó o. kò lè bú mi kórí owó kò lè bú mi kórí owó kò lè bú mi kórí owó. Èyí tó ṣe pọ́ǹpù lẹ́nu bí kẹ̀kẹ́ kò ṣàjẹsí láyé. Ebú ara nìyẹn o kò lè bú mi kórí owó. pàdùkú èèyàn Tẹ́mi ń kọ́lé pàdùkú èèyàn tẹ́mi ń kọ́lé. pàdùkú èèyàn tẹ́mi ń kọ́lé. Pàdùkú èèyàn tẹ́mi ń kọ́lé. orí mi nílẹ̀ yìí Ó tún fìlà kí ni wọ́n wá gbogbo èèyàn ṣe. pàdùkú èèyàn tí mò ń kọ́lé. Mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé o. Mo fẹ́ ọmọ ìlú rẹ̀ ò ṣe fẹ́ sílé. Mo fẹ́ ọmọ irú ẹ Èmi láyé mi. mo fẹ́ ọmọ irú ẹ ò ṣe fẹ́ sílé. Mo ní báńgẹ́ má bá lè ní jẹ́. Àbí mú jíjù bí àgbàdo. Ìyẹn dẹ̀ ti pọ̀ jù. Èbú yẹn pọ̀. bọ́kọ́ bá ti lọ́ọ̀mù òṣèlú. Ìgbà lọ́kọ̀ bá ti lóògùn òṣè mọ́. alẹ́ ń bẹ ní kọ̀rọ̀
àwọn ṣúgà dàdì ọlọ́mọ ẹ̀kọ́ fi ẹgún ṣẹgbẹ̀ olóko tó ń kórì. olóko tó ń pọ́ olóko tó ń kórì. olóko tó ń kó. ojú aṣáwó jojú òkú olóko tó ń ojú aṣẹ́wó jojú òkú. Pàdé mi lọ́jà yé alẹ́. bàbá mi pàdé mi lọ́jà alẹ́ o. A ò ríra. ẹ gbà rírà lọ́jà A ò ọ̀sán. ríra lọ́jà tọ̀sán. Pàdé mi lọ́jà alẹ́. ìyá ní ọmọ ọlọ́jà alẹ́ olóòní gbọ́. bàbá ní ọmọ ọlọ́jà alẹ́ olóòní gbọ́. ẹ ó jèrè ọjà ó jèrè ọ. ó jèrè ọjà ó jèrè ọ. nígbà tó bá bí kò ní bàbá o. ẹ má wọrí kò sọmọ tí ò ní bàbá kò ní bàbá o. kò sọmọ àlè lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́yìn ọkọ lè rà kó rà. ìbá bàjẹ́ tí bọ̀bọ́ mi bó bá ti funfun Bẹ́yìn àlè mi bá kú méjì. kó ṣá funfun. Bẹ́yìn àlè Ee, mi bá yẹn kú ni. méjì kó sá funfun. Bẹ́yìn ọkọ lè rà kó rà. Bàjẹ́ o. nílé ayé mi ó tún rìn náà kó ẹ o. nílé ayé mi mo láìkì àwọn gúrùpù yìí Ọlọ́run lọ nílé ayé mi wàhálà pọ̀. kó ẹ o. nílé ayé àfáà mi asàlámù alẹ́kùn warahmatullahi wabarakatuh. ẹlẹ́nu bí àkókò sọ ìyàwó òsì ẹlẹ́nu bí ìlérí epo. ìyàwó mi I search you from this page here. Èmi ti Adéọlá lè Rogers. tàyín. mo ti létà àwọn tipẹ́tipẹ́. Èmi ti lè tàyín o. Bùrọ̀dá o. Brọ̀dá Bùrọ̀dá o ní làkú ègbè. Èmi ti lè tàyín. ṣe rí tọkọ tìyàwó ló búra wọn yẹn o. bí ọlọ́kọ́lọ́ ìgbà tí ọ̀la kí ló ṣe. bọ̀dá yìí fẹ́ gbọ́rọ̀ lálẹ́ yìí. ọlọ́kọ́lọ́ ìgbà tí ò lọ kí ló ṣe ìyàwó tí ò bọ́kọ̀ rẹ̀ dámọ̀ràn. bí ọlọ́kọ́lọ́ owó ọ̀sẹ̀ ni tó bá wọ̀ ọ̀sẹ̀ aládùváìsì lóríṣiríṣi. bí ọlọ́kọ́lọ́ ìgbà tí ò lọ. kí ló ṣe. nígbà tó bá bú mi tó bá sọ pé kó ń dọ́yà màá yà gbẹ́rù mi màá sálọ sọ́dọ̀ mọ́mì mi. ilé mọ̀ṣú ti pọ̀ lọ́dẹ̀. má wọrí ilé bàbá mi ni mo lọ kí ṣe ilé ẹlòmíì. ìyàwó àgbà o. ilé mọ̀ṣú ti jàrá bà wọn. Àwọn oyan dáadì yéé màá ní boyfriend yóò àwọn àrísítò àwọn tó gba sí. ìmọ̀lọ́kọ̀ tí ò gbọ́ Yé. sí ni oyan dáadì oríṣi làwọn ọmọ gbé Ọ̀, o. wọn ò lè fáyìn tó mi. oríṣi làwọn ọmọ gbé Ẹ́? o. ìkan rí mi láàlá ó dàbí ìpàṣán. ìkan fèyí kọ́ mi ní fìlà. èmi ò lè yín ṣùgbọ́n mo dàbí pàṣọ ìyẹn ló ń pè lálọ́mọ kan má jà. ọba lèmi lówó máa fún ní tọrọ. àwa máa ń yáwó fún wọn ni. Ọba Ẹ́? lèmi lówó máa fún ní sísì o tó ń ta atẹ́kọ̀ọ́lẹ̀ ibẹ̀ yẹn gangan ní iṣẹ́ wà. Yéé! orí mi kọrin o bọ̀bọ́ mi tó ń tẹ́kọ̀ọ́lẹ̀ wọ́n á kówó fún. Gbọ́ngbọ́ngbọ́ngbọ́n. ẹ láìkí orí owó yìí bàjẹ́ àwìkọ́ bí yìí mà mo tún náà lọ́dọ̀ wọn. àwọn gúrùpù yìí wọ́n bàjẹ́ tó bá gbé tàwọn tìyálé tìyàwó náà ni tó bá kíra wọn mọ́lẹ̀ ọlọ́run. èyí ló máa dé lé yín èyí ló ń lọ lé yín ilé èyí ló máa dé lé yín. àfáà mi mo kí yín bẹ Adéọlá Rogers gbogbo yín pátápátá kí n Babátúndé
mo pọ́n yín lórí bàbá mi pọ́n yín lé o ọmọ Táyọ̀ gbogbo yín pátápátá Helen Johnson dábì mi Pastor John Adékúnlé màmí èjìrẹ́ òyìnláàkì Adékílékún mo rí yín o mọ́mí àwọn boys láti Manchester I cite you too bàbá mi kábíyèsí o Latif Ọládédèyìndé Àwórìlà mo kí gbogbo yín pátápátá ẹni Susie babes I salute you gbogbo yín ó pẹ́pẹ́ dem gidi gan mo láwọn orin yẹn lọ́wọ́ mo láwọn orin pẹ́pẹ́ dem mo ní wọn mo tún ní kan náà gbogbo wa ní criminal gbogbo ẹ̀ náà ni mo ní àwọn orin. God bless you. I love you all. So join us again on Thursday at 7 o'clock Nigerian time, 8 o'clock Central European time. Láṣẹ Èdùmàrè, ilé wa ò ní dàrú, ayọ̀ wa ò ní bàjẹ́, ogun ìbọ́sẹ̀yìn ilẹ̀kùn fọwọ́ gbárí fẹsẹ̀ jọlẹ̀ gékàjẹ kò ní ṣẹlẹ̀ sí èmi àtẹ̀yin. Ire o, ire kàǹkà, ire kàbìtì ó dìgbà.